Ẹ̀yin èèyàn léèwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Gist tèmi tí a gbọ́ òun ni lórí meeting tí bàbá wa Rọ́pò àti àwọn family Queen Naomi ṣe. Èyí tó jẹ́ pé ó jẹ́ pàtàkì fún wọn láti ṣe lórí pé Queen Naomi máa padà sí inú palace náà ni wọ́n fi ṣe meeting yìí. Ẹ̀yin ará ilé ṣe mọ̀ pé every time ni à ń fún yín ní update bí Queen Naomi ṣe máa padà sí inú palace. Ṣùgbọ́n wọ́n ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ á mú wá fún yín bí wọ́n ṣe lọ gbé orí màálù sínú apartment Queen Naomi. Èyí tó jẹ́ pé wọ́n ní kò safe fún Queen Naomi láti return sínú apartment yẹn. A dẹ̀ tún sọ fún yín nígbà tí kábíyèsí ní apartment àwọn ìyẹn chamber kábíyèsí ni Queen Naomi máa dé sí. Wọ́n dẹ̀ ní pé kò jẹ́ nǹkan tó bójú mu kí ìyàwó kó máa gbé inú yàrá kábíyèsí nítorí pé oríṣiríṣi nǹkan ni ó máa ń jáde lára wa àti àwọn obìnrin. Wípé àwọn obìnrin dẹ̀ ní bí a ṣe máa ń ṣe nǹkan oṣù ní òrèkóòrè, a lè bá ọba gbé inú yàrá nítorí pé ọba ò gbọdọ̀ fi ojú rí nǹkan báyẹn. Nǹkan tẹ́mi gbọ́ nìyẹn o. Tó bá jẹ́ lóòótọ́ gist yóò tọ́ ni o. Ṣé mọ̀ mo ṣe sọ fún yín mi ìbá kábíyèsí gbé inú palace ṣùgbọ́n nǹkan tá a gbọ́ òun la wá fi tó yín létí ẹ̀yin ará ilé. So ní ìsìn wọ́n ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó bá àwọn family Queen Naomi lójijì. Ṣé mọ̀ pé wọn ò expect pé wọ́n máa lọ rí nǹkan mọ́ inú apartment Queen Naomi. Abiyamọ dẹ̀ ní gbogbo wa. Kò sí abiyamọ tó máa gbọ́rùn nǹkan báyìí tó máa ní kọ́mọ ẹ̀ lọ torí ìbò. Ṣó ti yẹ yín lóòótọ́ wọn náà ti gbé orí yẹn jáde wọ́n dẹ̀ ti cleanse gbogbo inú yàrá. Ṣùgbọ́n wọ́n ní àwọn family wọn ní pé kí wọ́n ṣe ẹ̀tọ́ tó yẹ kán ṣe. Kí ni ẹ̀tọ́ tó yẹ kán ṣe òní lórí àǹtí YM àti R? Nítorí pé gbogbo àwọn family kábíyèsí gan sọ wípé tí wọ́n bá fẹ́ kí Queen Naomi kán ní ìfọ̀kànbalẹ̀ nínú palace yẹn o, wọ́n gbọ́dọ̀ wá nǹkan ṣe sí àǹtí YM àti àǹtí R. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Kí ni kábíyèsí wá fẹ́ ṣe sí àǹtí YM àti àǹtí R? Àwa ò lè sọ fún yín, a mọ̀, a lè rí ìdínú kábíyèsí. Ṣùgbọ́n tá a bá gbọ́ update lórí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ṣùgbọ́n right now wọ́n ní Rọ́pò àti àwọn family Queen Naomi wọ́n lọ ṣe meeting. A mọ̀ nǹkan tó sọ ní meeting yẹn. Ṣùgbọ́n lágbára Ọlọ́run a máa get information, a máa get further information lórí ẹ̀. Tá bá dẹ̀ ti gbọ́, a máa mú wá fún ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní ilé lóko àti lẹ́yìn odi wípé nǹkan tí a gbọ́ ni. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àwọn family Queen Naomi bí wọ́n ṣe ṣe meeting pẹ̀lú Rọ́pò lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace bàbá wèrè ńlá, lórí nǹkan tí wọ́n bá nínú apartment Queen Naomi. Kí ni ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí ẹ̀? Kí kábíyèsí ní sùúrù díẹ̀
kó tó di pé Queen Naomi padà wá sí inú palace, nítorí pé wọ́n ní tí Queen Naomi bá padà sínú palace o, àwọn àǹtí wa M àti R wọn ò ní fi wọ́n lọ́kàn balẹ̀ nínú palace bàbá wèrè ńlá. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àwọn family Queen Naomi ní tí kábíyèsí bá fẹ́ kí Queen Naomi padà sí inú palace, níbo ni wọ́n fẹ́ kí Queen Naomi dé sí, nítorí pé àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí kábíyèsí kí wọ́n wá ní kí Queen Naomi dé sí inú apartment wọn, ipa wọn ò ní jẹ́ kí ó ṣẹlẹ̀. Nǹkan tí a gbọ́ nìyẹn allegedly tán ní àwọn family Queen Naomi sọ. Ẹ̀yin èèyàn lé, wọn ní kábíyèsí fẹ́ rọ̀ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe láti fi mú ìyàwó wọn padà sí inú palace. Wọ́n ní àwọn family Queen Naomi ní pé kán ní sùúrù pé torí àwọn ò ní lajú àwọn sílẹ̀ kí àwọn jẹ́ kí Queen Naomi wọ inú apartment tí wọ́n ti rí orí màálù mọ́. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. Bí mo ṣe sọ fún yín, alleged ní gist yìí. Nǹkan tá a gbọ́ ò ní àwa torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ ń like, tẹ́ ń share, gbogbo ẹ̀ la rí o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní sọ̀rọ̀ mu. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín kò ní lọọlẹ̀. À ń ṣe advert fún collection center store. Ẹ bá wọn ra bàtà láti size 8 títí dé 14 ẹsẹ̀ ọkùnrin. Ẹ bá wọn rajà, ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ta palm, wọ́n ta slippers, wọ́n ta sandal, wọ́n ta shoe, Italian shoe tó jẹ́ pé ìtẹ̀lẹ̀ ó lágbára ni. Ẹ máa lò á pẹ́. Wọ́n ta fashion bags, wọ́n ta fashion bags fún àwọn obìnrin. Wọ́n ta 18 karat gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń polówó fún Royal and Store. Ẹ bá wọn ra fìlà. Royal Beauty ń kí yín o. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Wọ́n ní ẹ ra fìlà kẹ́ ẹ múra. Royal Beauty ń kí yín o. Ẹ̀yin èèyàn lé, ẹ bá Royal Beauty ra fìlà. Fìlà tẹ́ ẹ lè wọ̀ sí ìró àti bùbá, native, kaftan, gbogbo ẹ̀ ni wọ́n ń tà lóríṣiríṣi, èyí tí a fi òfì ṣe àti lóríṣiríṣi kọ́lọ̀. Ẹ kàn sí wọn ní Royal Beauty Goods and Store@gmail.com. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. God bless you all. Thank you.